وأسأل الله تبارك وتعالى بأسمائه الحسنى وصفاته المثلى أن يعفو عنا وأن يغفر لنا وأن يرحمنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. نصيحة لوجه الله، أكثر من هذا الدعاء: اللهم إنك عفو تحب العفو فاعف عني. أكثر في العشر من هذا الدعاء العظيم، وإن شاء الله سترى خيرا. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني إتسواج لاتنو ترى شهر رمضان آداب وأحكام في الشيخ إمام ابن علي الأثري وفقه الله تعالى، لما جاء الدرس 29، إذا لقى 28 ردى لك جدني وجوجي، إذا لقى نمبر 38 لاتنو تراي. أشواني أبي الأحكام التي أهوي داجة تورا ما سيسان آوي رمضان أبي سيسان آوي بعد أفاني مسألة مسألة الأمر كائنا إليه page 81. وني حكم من مات وعليه قضاء أيام من رمضان. ìdájọ́ ẹni tó bá kú tó sì jẹ́ pé sísan àwọn ọjọ́ kan nínú oṣù Ramadan ó jọ́ràn ẹ̀ lórí rẹ̀. So ó jọ́ràn ẹ̀ lórí rẹ̀ láti san, ó jẹ àwọn àwẹ̀ nínú oṣù Ramadan, ó ti wá kú báyìí. kí ni ìdájọ́ rẹ̀ níbẹ̀? afáàní dhakartu fi darsi mada, ọlọ́run mention ìdánilẹ́kọ̀ọ́ kan tó rí kọjá. anna man kana alayhi qada'u ayyamin min Ramadan, ìpínlẹ̀ dájọ́ tí ó bá jẹ gbèsè àwẹ̀ Ramadan tó fẹ́ san padà, wa lam yatamakkan mina as-siyami hatta mat, tí ó wá rí san títí tó fi kú, fa innahu la shay'a alayhi, ìrọ̀ níbẹ̀ nǹkan kò sí nǹkan kan ní ọ̀run rẹ̀. wala yusamu anhu wala yut'am anhu, a sì ní gbààwẹ̀, a ní bá gbààwẹ̀, a sì ní bá bọ́yàn. ìyẹn ń tẹ́ pé ó kú tí ìṣe pé òun ni ó fọ́ yẹpẹrẹ mú sísan àwẹ̀ náà padà. fani was-su'alu al-an, ìbéèrè nísìnyí wá ni pé ma hukmu man mata wa alayhi qada'u ayyamin min Ramadan, kí ni ìdájọ́ tó bá kú tó jẹ́ pé ó ní àwẹ̀ Ramadan lọ́rùn tó fẹ́ san, wa kana yumkinuhu al-qada', ó sì ní kápá, ó ní ìgbàláyé wà fún, ó rọrùn fún láti san padà. illa annahu farrata fi al-qada'i hatta mat, ṣùgbọ́n ẹni yìí ló fọ́ yẹpẹrẹ mú, òun ló wò níran títí tó fi kú, kò má mà san padà ní. ìgbàláyé wà fún, àlàáfíà wà fún, gbogbo tó lè fi san padà iná ló wà fún, ṣùgbọ́n òun ló ń filẹ̀ tí kò fi wá dé bá, kí ẹbí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n rí báyìí. so kí ni ìdájọ́ rí yẹn báyìí? àfáàní wal jawabu, ìṣèlú rẹ̀ ni pé man mata wa alayhi siyamun min Ramadan, ẹnikẹ́ni tó bá kú tí ó sì ní gbèsè ààwẹ̀ Ramadan lọ́rùn, wa farrata fil qada'i hatta mat, ó wá ṣe, ó fọwọ́ yẹpẹrẹ mú sísan àwẹ̀ yìí padà títí tó fi kú, fa innal wajiba an yut'ama anhu an kulli yawmin miskina wa la yusamu anhu. wọ́n lè tó jọ́ràn yà ni pé
kí wọ́n ṣe kíni kí wọ́n gbá kí wọ́n bọ́ọ̀yàn fún dí àwọn ọjọ́ tí ó fi gbààwẹ̀ yẹn kí wọ́n bọ́ aláìní kọ̀ọ̀kan dípò gbogbo àwọn ọjọ́ tí ó fi gbààwẹ̀ yẹn wala yusamu anhu wọn ò ní bá gbààwẹ̀ wọn ò ní bá gba ààwẹ̀. wọ́n ní wal qawlu bi wujubil it'ami amman mat ọ̀rọ̀ tá a sọ yìí nípa pé ìjọ́ranyàn eléyìí tó jọ́ranyàn ni pé kí wọ́n bọ́ọ̀yàn fún huwa qawlu akthari ahli al-ilm òun lọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wa huwa qawlu Malikin òun lọ̀rọ̀ al-imam Malik wal-Layth ibn Sa'd àti Layth ọmọ Sa'd wal-Awza'i àti al-imam al-Awza'i wal-Thawri àti al-imam al-Thawri àti al-Shafi'i àti Ahmad ibn Hanbal. afáàní wastadallu bima yali so àwọn kan tó ń bọ̀ inú wa fi ṣẹ̀rí lórí tí wọ́n sọ yìí. aláwọ̀kan ni pé annahu sahha an ibn Umar radiyallahu anhuma annahu qal wọ́n ní pé ó rìnlẹ̀ látọ̀dọ̀ ibn Umar Abdullahi ibn Umar ibn al-Khattab radiyallahu anhuma wípé ó sọ wípé man mata wa alayhi siyamu shahrin ẹnikẹ́ni tó bá kú tó jẹ́ pé ààwẹ̀ oṣù kan bẹ lọ́rùn rẹ̀ ẹni pé ó jẹ ààwẹ̀ ní ààwẹ̀ Ramadan falyut'am anhu makana kulli yawmin miskina kí wọ́n yà bọ́ lójó ní kí wọ́n yà bọ́ aláìní kọ̀ọ̀kan dípò àwọn ọjọ́ tí ó fi já ààwẹ̀ yẹn. wa sahha an Aishata radiyallahu anha ẹlẹ́kejì eléyìí ẹlẹ́kejì ni pé wọ́n lọ rìnlẹ̀ látọ̀dọ̀ yàwó Aisha radiyallahu anha annaha qalat pé wọ́n sọ pé yut'amu anhu fi qada'i Ramadan tó bá jẹ́ pé ààwẹ̀ Ramadan ló jẹ tó wá kú báyàn wọ́n á ṣe kí ni wọ́n á bọ́ọ̀yàn fún ni wọ́n bá bọ́yàn wọ́n bá fún yàn lóúnjẹ wọ́n bá fún aláìní lóúnjẹ. wala yusamu anhu wọn ò ní gbààwẹ̀ fún wọn ò ní gbààwẹ̀ fún. lẹ́yìn náà ẹlẹ́kẹta afáàní wa sahha an ibn Abbasin radiyallahu anhuma ọlọ́rin ilẹ̀ látọ̀rọ̀ ibn Abbas ọ̀nà Allahu kò máa bá wọn méjèèjì wípé annahu qala wípé ó sọ wípé idha marida ar-rajulu fi ramadana téèyàn bá sáré nù oṣù Ramadan thumma mata wa lam yasum ó wá kú kò tí ì rí àwẹ̀ yẹn gbà kò tí ì rí san padà ut'ima anhu wọn á bá fún yàn lóúnjẹ wọn á bá bọ́ aláìní ni o wa lam yakun alayhi qada wọn ní bá san àwẹ̀ padà wa in kana alayhi nadhrun tó bá jẹ́ pé ó ṣe nadhru ni ó jẹ́jẹ́ pé wọ́n gbàwẹ̀ ó ṣèlérí pé wọ́n gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala tí ó wá tí ì rí ìgbà tó fi kú qudiya anhu aw qada anhu waliyu rẹ̀ yóò bá gbàwẹ̀ rẹ̀ yálà bàbá rẹ̀ ni yálà ẹ̀gbọ́n rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. afáàní fa in qila tó bá sọ táwọn kan bá sọ pé ma taquluna fima ruwiya 'ani an-nabiyyi sallallahu alayhi wa sallam annahu qala kí lẹ fẹ́ sọ nípa tí wọ́n gbọ́ látọ̀dọ̀ nabi sallallahu alayhi wa sallam pé sọ pé man mata wa alayhi siyamun sama anhu waliyuhu ẹnikẹ́ni tó bá kú tó sì ní àwẹ̀ ọ̀ranyàn kan tó jẹ wàlíyù rẹ̀ ni ó bá gbà á. tó bá ní kí lẹ fẹ́ sọ nípa rẹ̀ àfáàní fayuqal a máa sọ pé hadha al-hadithu tẹ̀múwáyò innama huwa fi haqqi man mata wa kana alayhi siyamu nadhrin. ànábì sọ nípa ẹni tó kú tó ní àwẹ̀ nadhru tó ní lọ́rùn iná ni wa laysa fi haqqi man mata wa alayhi siyamun min shahri Ramadan. ànábì ò sọ nípa ẹni tí ó kú tó jẹ ààwẹ̀ oṣù Ramadan. قال الإمام أبو داود في سننه الإمام أبو داود رحمه الله إنه سنن وصكي هذا في النذر سليو نبي نذر أبو داود رحمه الله تعالى واتما منشا حديث يعني حديث في النذر so wọ́n gbà wá ànábì sọ nípa ẹni tó bá ní ààwẹ̀ an-nadhru lọ́rùn iná ni ó jẹ́jẹ́ ó lérí nípa wọn gbààwẹ̀ fún Allah subhanahu wa ta'ala so ìrọ̀ yìí nǹkan o tó bá fi lè kú láì tí gbà sama anhu wàlíyù rẹ̀ ní ó bá san àwẹ̀ ní ó bá gba àwẹ̀ yẹn. wọ́n ní wa huwa qawlu Ahmad ibn Hanbal eléyìí sì ni ọ̀rọ̀ Ahmad ibn Hanbal
al-imam al-mubajjal rahimahullahu ta'ala afáwa ní muhimmun tanbihun muhimmun àkíyèsí eléyìí tí ó ṣe pàtàkì àkíyèsí tí ó ṣe pàtàkì òun ni pé afáwa ní hadha al-it'amu wajibun idha kana al-mayyitu qad taraka mala ìtààmù yìí yóò máa jọ́ràn yàn lórí àwọn tí òkú tó fi kalẹ̀ so yóò máa jọ́ràn yàn lórí wọn láti jẹ́ pé kí wọ́n bọ́ èèyàn lórúkọ ẹni yìí láti fi bá dí ààwẹ̀ tó jẹ nínú oṣù Ramadan yìí. fa yukhrijul warathatu min tarikatihi ma yut'amu bihi anhu àwọn tí wọ́n jogún rẹ̀ wọ́n kọ́ mú jáde náà ní tí wọ́n fi bọ́ àwọn èèyàn nínú tí ẹni yìí fi kalẹ̀ ẹni tó fi owó tó pọ̀ kalẹ̀ so ó wá jẹ́ pé 10,000 ìyìn náà ni wọ́n fi bọ́ èèyàn fún iye ọjọ́ tó fi jáwẹ̀ wọ́n kọ́ yọ 10,000 yẹn kúrò nínú dúkìá rẹ̀ náà so lẹ́yìn náà wọ́n á pín yòókù wọn ò ní pín mọ́ ogún ó ní fa in lam yatruk mala ẹni yóò bá fowó kan kalẹ̀ fa innahu yustahabbu fi hadhihi al-hali أن يتطوع أحد أقاربه أو جيرانه أو غيرهما بالإطعام عنه من ماله على سبيل التبرع حتى تبرأ ذمة الميت. wọ́n ní tí ẹni yìí tí ò bá fowó kankan lẹ̀ so ní irú condition báyìí mustahabu ní ta wá fẹ́ ni kí ẹnìkan nínú àwọn alásùnmọ́ rẹ̀ àbáwọn tí wọ́n jẹ́ alájọgbé rẹ̀ àbáwọn tó yàtọ̀ sáwọn eléyìí so kí wọ́n ṣe sàárà kí wọ́n nánú owó wọn láti fi ṣe tàtọ́wù láti fi náwó sójú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti fi ṣe bí náfìlà so kí wọ́n múnú owó wọn láti fi bọ́ àwọn èèyàn lórúkọ ẹni yìí so lójú pọ́nà pé kí ni wọ́n fowó yẹn ṣe sàárà tí wọ́n iná ni so that nǹkan yẹn ó lè kúrò lọ́rùn òkú nǹkan yẹn yóò lè kúrò lọ́rùn ẹni tó jẹ́ òkú so tàbá ààrẹ tó ní owó ńkọ́ ààrẹ tó ní kápá láti mówó jáde láti bọ́ yẹn nu fámìlì rẹ̀ bóyá tálíkà ní gbogbo wọn àtàwọn tó súnmọ́ so wọ́n filẹ̀ náà torí pé la yukallifu Allahu nafsan illa ma ataha Allahu jalla wa ala kò labọ́ ẹ̀mí kan lọ́rùn àyàfi tí ó bá fún un tó ní kápá lórí rẹ̀. Naam. afáàní mas'ala man shara'a fi sawmin wajibin alayhi so mas'ala kan ilé alámọ̀rí kan ilé ni pé ẹnikẹ́ni tí ó bá bẹ̀rẹ̀ ààwẹ̀ kan tó jọ́ràn yàn lórí rẹ̀ ka qada'i ayyamin alayhi min Ramadan gẹ́gẹ́ bí kó bẹ̀rẹ̀ sí ní máa san àwọn ààwẹ̀ tó jánu Ramadan bẹ̀rẹ̀ sí ní máa san padà aw siyami nadhrin àbáwẹ̀ ìjẹ́jẹ́ náà ni ó promise ó ṣèlérí pé òun gbàwẹ̀ fún Allah subhanahu wa ta'ala aw siyami kaffara àbáwẹ̀ kaffara náà ni kaffaratul yamin ní ka siyamin an kaffarati yamin so gẹ́gẹ́ bí ààwẹ̀ ìtanràn téèyàn gbà lẹ́yìn ìgbà téèyàn bá búra ní búrèké aw siyamin an kaffarati dhihar àbí ààwẹ̀ eléyìí tí èèyàn gbà nígbà téèyàn bá ṣe adhihar téèyàn fẹ́ yin ìyàwó rẹ̀ jọ ìyá rẹ̀ aw siyamin an kaffarati qatlil khata tàbí ààwẹ̀ téèyàn gbà láti fi san ìtanràn pé mo pààyàn mistakenly ẹni tó bá bẹ̀rẹ̀ irú àwọn àwẹ̀ báyìí fa innahu yajibu alayhi itmamu siyam ọ̀ràn ẹni lórí rẹ̀ kó complete àwọn àwẹ̀ yìí wa yahrumu alayhi qat'uhu bil fitri haram sí ni kó pín àwẹ̀ yẹn sí méjì kó dá pẹ̀lú pé yóò wá tunu láwọn ọjọ́ kan tàbí yóò tẹ̀ tunu lọ́jọ́ kan illa li udhrin àfi tó bá ní excuse
كسفر أو مرض مبيح للفطر gẹ́gẹ́ bí travelling ó travel lápèjúwe àbótí ẹ̀ wá ó sáré ní àárẹ̀ tó lè múyàn má gbààwẹ̀ ni wa huwa qawlu al-madhahib al-arba'a eléyìí sì ni ọ̀rọ̀ àwọn al-madhahibu al-arba'a. afáàní والدليل على تحريم الإفطار في القضاء ووجوب المضي في الصيام إجماع أهل العلم على أن من بدأ في واجب فلا بد من المضي فيه. wọ́n ní ẹ̀rí lórí pé nǹkan yìí haramu ni kéèyàn túnu nígbà tó bá ń san ààwẹ̀ nígbà tó bá ń san ààwẹ̀ tó bá ń san lọ́wọ́ wípé haramu ni kí ó kó kọ́ntínú rẹ̀ kó má já. ẹ̀rí lórí rẹ̀ ní àpẹnupọ̀ àwọn olùmọ̀ lórí nǹkan yìí àpẹnupọ̀ àwọn olùmọ̀ lórí rẹ̀ wípé ẹni tí ó bá fi lè bẹ̀rẹ̀ irú ààwẹ̀ báyìí dandan ni kó máa tẹ̀síwájú kó má já rárá kó má dá dúró pẹ̀lú nǹkan kan. àfààní qala ibn abi umar qala ibn abi umar في الشرح الكبير ابن أبي عمر أصنع الشرح الكبير به وهذا إلي تعصيو لا خلاف فيه بحمد الله وسياق وينك كم به ولو وسياق وينك كم به سواء كويسني فون الله سبحانه وتعالى كوي الحمد لله أدوك فون الله سبحانه وتعالى كوي وسياق وينك لوري على مري. عفوا مسألة مني إليك من شرع في صيام من شرع في صيام تطوع ẹni kẹ́ni tó bá bẹ̀rẹ̀ ààwẹ̀ tàtọ́wùọ̀ kan ní ààwẹ̀ náfílà كصيام الاثنين والخميس gẹ́gẹ́ bí ààwẹ̀ ọjọ́ Tuesday àti ọjọ́ Thursday أو 3 أيام من كل شهر àbáwẹ̀ ọjọ́ mẹ́ta nínú gbogbo oṣù أو شرع كذلك في صيام تطوع في صلاة تطوع أبو تيتوا أبرع ونافلا بكنا فإنه يستحب له عدم قطعه بلا عذر. so wọ́n fẹ́ kíra ní yìí kó má gé láì ní excuse kankan kó kàn wípé jẹun mo ti ń gbààwẹ̀ lọ jẹun jà so eléyìí tó dáa jù ni pé kó má jà rárá kó fi ilẹ̀ لئلا يفوت الأجر على نفسه kó má jẹ́ kí ládá torí kó má jẹ́ kí ládá kó kàn bọ́mọ rẹ̀ lọ́wọ́ báyẹn. لكن ṣùgbọ́n لو قطع هذا الصيام بالفطر أو قطع هذا أو قطع هذه الصلاة بالخروج منها فإنه لا يأثم بذلك. ṣùgbọ́n tó bá fi lè gé àwẹ̀ yìí pẹ̀lú pé ó já àbótiẹ̀ wá ó terminate salati ẹ̀nà ó gé salati ẹ̀nà pẹ̀lú pé ó kàn work out kúrò nù salati bẹ́ẹ̀ فإنه لا يأثم بذلك rẹ̀ ní kò ní ẹ̀ṣẹ̀ kankan pẹ̀lú tó ṣe yìí. àfáàní والدليل على جواز الخروج من صيام التطوع وأنه لا يأثم بذلك أنه روي عن جماعة من الصحابة رضي الله عنهم منهم عمر وعلي وابن مسعود وابن عمر وابن عباس وجابر وحذيفة وأبو الدرداء رضي الله عنهم. so wọ́n ní pé rí lórí pé ẹni tó bá jáde kúrò nínú àwẹ̀ náfìlà tó ń gbà ó kàn pa àti báyẹn ó já so kúrò ẹni bẹ́ẹ̀ kò ní gbẹ̀ṣẹ̀ wọ́n ní pé wọ́n gba nǹkan yìí wá látọ̀dọ̀ àwọn kan náà àwọn sàhábà náà làwọn tá a kà yí Umar ibn al-Khattab, Ali ibn Abi Talib, Abdullah ibn Mas'ud, Abdullah ibn Umar, Abdullah ibn Abbas, Jabir ibn Abdullah, Hudhayfa ibn al-Yaman, Abu Darda radiyallahu anhum. واستدلوا بما يلي انتوا في شريع انتم بي ما أخرجه مسلم إن تلم مسلم بجري عن عائشة رضي الله عنها أنها قالت أثر يا عائشة رضي الله عنها بمسايبين دخل علي النبي صلى الله عليه وسلم ذات يوم النبي ولدت من جكا فقال
ó wá ní pé hal indakum shay, jẹ́ ní nǹkan kan tí yẹn lè jẹ. Ya'ni hal indakum shay'un yu'kalu, ní pé ṣé ní nǹkan kan tí èèyàn lè jẹ. Faqultu, Ọlọ́run wa sọ pé la, Ànábì ní rárá. Ìyàwó Aisha ní àwọn sọ pé rárá. Qal, Ànábì wa sọ pé fa inni sa'im, fa inni idhan sa'im. Ok, mo ń gbààwẹ̀ ńgbà náà, mo ń gbààwẹ̀ ńgbà náà. Thumma atana yawman akhar, lẹ́yìn tó wá sọ́dọ̀ wa lọ́jọ́ mi. Faqulna, àwọn sọ pé ya Rasulallah, ìrẹ́ òjíṣẹ́ Allah, uhdiya lana haysun, wọ́n máa gbé haysu fún wa. Fani wal haysu, haysu yìí huwa ta'amun yusna'u min daqiqin wa samnin wa tamr. So oúnjẹ kan tí wọ́n máa ń ṣe látara powder, yẹn flour àti sam, bí butter, so àti tamru. Faqal, Ànábì wa sọ pé arinihi, fi hàn mí jẹun wo òun dà. Falaqad asbahtu sa'ima, mo ń gbààwẹ̀ tẹ́lẹ̀, mo jí lẹ́ni tí ń gbààwẹ̀ ni, mo ń gbààwẹ̀ látàárọ̀ tẹ́lẹ̀. Fa akala, Ànábì wa jẹ, Ànábì jẹ́ ń bi alhaisu yẹn. Afáàní wajhu dilalati min hadha alhadith, ibi tẹ́ẹ̀rí wà ń bi hadith ni pé anna nabiyya sallallahu alayhi wa sallam kana sa'iman siyama tatawwu'in, nípa Ànábì ń gbààwẹ̀ tẹ́lẹ̀ àwẹ̀ náfìlà. Thumma bada lahu an yuftira alayhi salatu wassalamu fa aftar, ó wá padà hàn sí pé kóun jáwẹ̀ yẹn járe, ó sì já, sallallahu alayhi wa ala alihi wa sallam. يعني فدل ذلك على جواز الفطر في صيام التطوع. So ní pé yẹn wá ń tọ́ka sí pé n tó tọ́ ni kí ẹ jáwẹ̀ náfìlà lẹ́yìn bá ń gbà. وأنه لا يلزم قضاء هذا اليوم، àti pé èyàn tí ẹni san padà gan kì í ṣe dandan, ó ti bùkátà sí kí ẹ sọ fún èyàn fẹ́ san padà. àfáàní وفي هذا الصنيع من النبي صلى الله عليه وسلم تشريع لأمته. níbi ìṣe sí ànábì sallallahu alayhi wa sallam yìí, ìṣe lófin fáwọn àlùmọ́ rẹ̀ wà ń bẹ̀, bí wọ́n ṣe nǹkan yìí ló fi fún wa láti ṣe. وبيان لهم أن من تطوع بصيام، àlàyé tún bẹ ń bẹ̀ fún wọn pé tó bá ń gbààwẹ̀ náfìlà kan, fa inna lahu an yuftira in ra'a dhalik, ó tọ́ fún ó jáwẹ̀ náà ó bá rí pé ó wù òun bẹ̀. wa annahu la haraja alayhi, àti pé kò tẹ̀ sí ẹ̀ṣẹ̀ kan gan tó dá. afáǹtẹ̀m̀bẹ̀ àkíyèsí o. زاد بعض الرواة في هذا الحديث زيادة لا تصح. أقول توقع حديثي وشي عليكم كان تيو لا لافيا ومو عليكم كان تيو لا لافيا، وهي عليكم نبي أن النبي صلى الله عليه وسلم أكل، ونبي جون وجه الحيسين، ثم قال وصفك أصوم يوما مكانه مع وجوميدي، مع وجوميدي يمكن مع السنقرة. لكن ضاعف هذه الزيادة الإمام الشافعي والنسائي والدارقطني والبيهقي. وني عليكم الإمام الشافعي وصفه ضعيفني، النسائي رحمه الله وانا صفه ضعيفني، الدارقطني وانا صفه ضعيفني، البيهقي وانا صفه ضعيف إناني. لكن أفاني الثاني إليكج ثانيا، ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì tí àwọn olùmọ̀yí tí wọ́n fi ṣẹ̀rí lórí pé ẹni tó bá jáwẹ̀ náfìlà kò ní san padà, àbí kò sí ẹ̀ṣẹ̀ lọ́rùn rẹ̀ tó bá jà, pé ó tọ́ fún kó jà, kò sí ẹ̀ṣẹ̀ lọ́rùn rẹ̀. nǹkan ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fi ṣẹ̀rí òun ni wọ́n ní wa akhraja at-Tirmidhi, al-Imam at-Tirmidhi wọ́n gbé jáde min hadithi Ummi Hani radiyallahu anha, nínú hadithu Ummu Hani رضي الله عنها. أم هاني بنت أبي طالب، هي أخت علي بن أبي طالب، توجه سيستاف علي رضي الله عنه. ننو حديث أم هاني رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم دخل عليها، والنبي صلى الله عليه وسلم ولد رجك فدعا بشراب، وبي إن كان مكوا فشرب وامو، ثم ناولها لأنه أكبر فنقرة فشربت. أم هاني نامو فقالت وأسقوا يا رسول الله، إلى الله، أما إني كنت صائمة،
èmi máa ń gbààwẹ̀ tẹ́lẹ̀ mo máa ń gbààwẹ̀ tẹ́lẹ̀ faqala rasulullah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún pé as-sa'imu al-mutatawwi'u aminu nafsihi as-sa'imu al-mutatawwi'u aminu nafsihi aláwẹ̀ náfìlà òun ló nira rẹ̀ aláwẹ̀ náfìlà òun ló nira rẹ̀ tó bá wù ló lè fira rẹ̀ ṣe in sha'a sama tó bá wù kó gbà wa in sha'a aftara tó bá sì wù kó já la haraja alayhi sí wàhálà. wa fi riwayatin li abi dawud nínú ẹgbàá wa mi ti abu dawud rahimahullah tó ń gbé jáde ó wà ń bẹ̀ pé anna nabiyya sallallahu alayhi wa sallam qala pé nabi sallallahu alayhi wa sallam sọ pé qala laha ó sọ fún pé akunti taqdina shay'an ṣé ó ń san àwẹ̀ ọ̀ranyàn kan tẹ́lẹ̀ ní báwo àbí àbókan gbààwẹ̀ náfìlà ṣé ó ń san àwẹ̀ ọ̀ranyàn kan tẹ́lẹ̀ ní ṣé àwẹ̀ ọ̀ranyàn kan ló ń san lónìí ni àbókan gbààwẹ̀ náfìlà. qalat ummu hani sọ pé là rárá o qal ànábì wa sọ pé wala yadurruki in kana tatawwu'a nǹkan yóò lè pọ̀ lára tó wáyé pé náfìlà ni so kò sí láìfi kankan bẹ̀ ẹ bá àwẹ̀ náfìlà ló ń gbà. ẹlẹ́kẹta nínú àwọn ẹ̀rí afáàní wa akhraja al-bukhari fi sahihi al-imam al-bukhari wọ́n gbé jáde nínú sahih wọn fi qissati ziyarati salman al-farisi li abi darda'i radiyallahu anhuma so níbi ìtàn nípa bí salman al-farisi bó ṣe bẹ abu darda wò kí ọ̀nà allah kò máa bá wọn méjèèjì wọ́n fi hà ń bẹ́ẹ̀ nù tán yìí pé anna abu darda'i sana'a ta'aman li salman radiyallahu anhu so abu darda ó ṣe oúnjẹ kan fún salman al-farisi radiyallahu anhu wa qarrabahu ilayhi wá gbé wá fún وقال أبو الدرداء وكان أبو الدرداء صائما صيام تطوع أبو الدرداء سجن كتنبا ولا ونافلة فقال له سلمان وان سيبي ما أنا بآكل حتى تأكل إني جاون تي تو في جه ونكو أكو جه يا أبو الدرداء سنباوي نافلة قال ونبي فأكل أبو الدرداء وجه بين كاين بي أجا عاوره وكان وأخرج عبد الرزاق بسند صحيح عبد الرزاق الصنعاني فلو سند دلالة فيها أقبى جاري عن ابن عباس رضي الله عنهما لا ترى ابن عباس ينا الله كما بام جيج أنه قال وسيكي المتطوع بصوم أو طواف أو صلاة انتو بانبا ونافلة انشي طواف نافلة انكي ينو نافلة إن شاء أتم تبا وكو كومبليتي وإن شاء ترك تبا سيوكو باتي وروي مثله أيضا عن علي وتبا روي وانا لا ترى علي وابن عمر ابن عمر وابن مسعود ابن مسعود وجابر بن عبد الله رضي الله عنهم كيون الله كما با بغوا فواني تنبيه مهم أكيسي توشي باتاكي نكي يستثنى من هذه القاعدة وما يو قرن قاعدة يكي انتو بان شنافلة يكي نافلة آوي نافلة لنبا طواف نافلة لنبا صلاة نافلة لنشي so wọ́n yọ kúrò lábẹ́ nǹkan yìí ní pé wọ́n accept àwọn nǹkan tá a fẹ́ sọ yìí alhajju wal umra hajju àti umra ẹnikẹ́ni tó bá ń ṣe hajju àti umra yálà ó jẹ́ náfìlà ni àbí tó bá jẹ́ náfìlà náà àfáàní faqad ajma'a ahlul ilmi ala anna man shara'a fi hajjin aw umratin wa labba bihima àwọn olùmọ̀ ẹnu wọn kò lórí pé tó bá fi lè bẹ̀rẹ̀ hajju àbí umra tó yìí ti ń ṣe labbaika tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú talbiya so fa innahu yajibu itmamuhu ọ̀ràn yẹn ni fúnra níbẹ̀ kó complete bi qawlillahi ta'ala tó rẹ́rẹ́ Allah tó lára ká tó sọ pé wa atimmul hajja wal umrata lillah ẹ pé hajju yẹn àti umra yẹn pé fún Allah subhanahu wa ta'ala ẹ complete rẹ́rẹ́ àwọn olùmọ̀ sọ pé àyà yìí kọ́lẹ̀ rí lórí pé hajju àti umra jọ́ràn yẹn àbí lórí pé hajju jọ́ràn yẹn ṣùgbọ́n ẹ̀rí lórí pé ìyẹn gbọ́dọ̀ complete ẹ̀ tí wọ́n fi lè bẹ̀rẹ̀ rẹ̀ ìyẹn gbọ́dọ̀ complete ẹ̀. so bí ó ṣe rí náà lè afáàní wa bi hadha pẹ̀lú eléyìí yantahi al-kalamu ala ahkami as-siyam
ọ̀rọ̀ nípa àwọn ìdájọ́ ààwẹ̀ ó ti parí báyìí. Walhamdulillahi rabbil alamin. Ọpẹ́ ni fún Allahu ọba gbogbo àgbáńláyé. Walhamdulillahi awwalan wa akhira wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. A dúpẹ́ fún Allahu jalla wa ala tó ṣe nírọ̀rùn fún wa láti complete tíráì eléyìí tí a fi ń ṣàlàyé fúnra nípa ìdájọ́ àwẹ̀ Ramadan eléyìí tí a bẹ̀rẹ̀ eléyìí tí a wà nínú èyí ní oṣù Ramadan yìí kí Allah subhanahu wa ta'ala kó má ṣe Ramadan eléyìí kó má ṣe ní òpin fún ẹnì kọ̀ọ̀kan wa. Ó yẹ kí a tún witness Ramadan mi gẹ́gẹ́ bá ṣe rí pé Ramadan ni ó ti ń parí lọ àti wà ní mẹ́wàá gbẹ̀yìn. So faya ayyuhan nas shuddu ma'azirakum wa ahyu layaliyakum wa ayqidhu ahlikum. ẹ̀yin ọmọ ìyá, ẹ jẹ́ kí a fún ṣòkòtò wa ó lè ká sì máa fi alẹ́ wa ká máa fi ṣe ìjọsìn, ká wá jí àwọn ará ilé wa náà láti máa ṣe ìjọsìn torí pé Ànábì sallallahu alayhi wa sallam idha dakhala al-ashr shadda mi'zarah wa ahya laylah wa ayqadha ahlah. Gẹ́gẹ́ bí ìyàwó Aisha radiyallahu anha mọ́ ẹ sọ pé tí àwọn mẹ́wàá gbẹ̀yìn bá ti wọlé, Ànábì sallallahu alayhi wa sallam yóò fún ìró rẹ̀, yóò ṣe kí ni, yóò fún ṣòkòtò rẹ̀, so nǹkan yóò ṣe gbìyànjú dáadáa. So àwọn olùmọ̀ sọ pé kìnnáyà ni i'tizali ahli, pé kìnnáyà nípa pé ó máa ń pa àwọn ará ilé rẹ̀ tí kò ní súnmọ́ ọmọ. So wa ahya layla, yóò fi gbogbo àwọn òru rẹ̀ yóò máa fi ṣe ìjọsìn. Wa ayqadha ahla, yóò tún wá máa jí àwọn ará ilé rẹ̀ pé káwọn náà máa ṣe ìjọsìn. Bákan náà ìyàwó Aisha radiyallahu anha ni pé kana rasulullahi sallallahu alayhi wa sallam yajtahidu fil ashri al-awakhir ma la yajtahid fi ghayriha. Ànábì sallallahu alayhi wa sallam máa ṣe ìgbìyànjú, máa ṣe ìjọsìn gan níbi mẹ́wàá gbẹ̀yìn inú oṣù Ramadan láwọn ìgbìyànjú tí ó kì í ṣe ní àwọn ọjọ́ yòókù tó yàtọ̀ sáwọn ọjọ́ mẹ́wàá yìí. So kí Allah subhanahu wa ta'ala kó gba ìjọsìn wa lọ́wọ́ wa, qiyamu wa, siyamu wa, tilawa wa. So kí ó gba àwọn akádẹ́ má gbàgbé àdúrà tí Ànábì sallallahu alayhi wa sallam ní ká máa ṣe ní àwọn ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn yìí. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni. اللهم إنك عفو تحب العفو فاعف عني. والله تعالى أعلى وأعلم، هو المستعان على كل حال، ولا حول ولا قوة إلا به. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.